Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bí. ilé-ẹjọ́ májísírèètì tó fìdí kalẹ̀ sí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́bọ̀ Thursday ni wọ́n ti gba onídùúró gbajúgbajà olórin Habib Òkìkíọlá ọmọ Ọlálọ́mí tí gbogbo èèyàn mọ̀ sí Portable pẹ̀lú owó tí rẹ̀ jẹ́ 2 million naira àti onídùúró kan tí ó nírúfẹ́ owó náà ní ọwọ́. Portable ní ṣáájú ni wọ́n ti fi ẹ̀sùn lọ́lọ́kọ̀-ò-jọ̀kan kan wípé ó jẹ̀bi àwọn ẹ̀sùn kan tó fi mọ́ ẹ̀sùn ìkọlù sí òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn. bí ẹ kò bá gbàgbé lọ́jọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí ni Portable ọmọ Ọlálọ́mí jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó kó tó di wípé ó tẹ ọkọ̀ létí wá sí ìpínlẹ̀ Ògùn láti wá jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀. bákan náà ẹ̀sùn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan ẹni tí ń ṣe Portable olórin látàrí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án wípé ó ṣe àwọn ìkọlù sí òṣìṣẹ́ ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn 9 mìíràn. bó tilẹ̀ jẹ́ wípé Portable ní ilé-ẹjọ́ sọ di mímọ̀ wípé òun kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kọ́ òun ní ọrùn yìí. ẹni tí ń ṣe agbẹjọ́rò fún Portable Ayọ̀délé fi dá ilé-ẹjọ́ májísírèètì lójú wípé Portable ti ronúpìwàdà ó sì ti mọ ohun tí òun ṣe gẹ́gẹ́ bí ohun tí kò tọ̀nà. ẹni tí wọ́n ń ṣe adájọ́ májísírèètì OL Ọ̀kẹ́ ni ó wá gba onídùúró Portable pẹ̀lú owó tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù 2 náírà pẹ̀lú ṣọtí tí ń ṣe onídùúró kan. bákan náà ni wọ́n sún ẹjọ́ náà sí ọjọ́ 5 oṣù kẹta ọdún tí a wà yìí fún ìtẹ̀síwájú ẹjọ́. bákan náà ni Portable wá síbẹ̀ ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tó fi mọ́ adájọ́ magistrate àti àwọn olólùfẹ́ rẹ̀. lákòótán wọ́n sọ di mímọ̀ pé Portable ni ó ti meet bail condition, ìtumọ̀ ó ti fi gbogbo ohun tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ sílẹ̀ láti gba onídùúró rẹ̀ kó tó di wípé ó darí lọ sí ilé rẹ̀. bákan náà ni Portable wá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ káàkiri orílẹ̀-èdè àgbáláyé fún ìgbìyànjú wọn lórí ẹjọ́ yìí títí tí ó fi dé ibi tí ó dé lásìkò yìí. ẹ gbọ́ bí Portable ṣe fi orin dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bí mo ṣe ṣe. Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣé o, wá rò pó ti tán ni. Grace never finish, God no go get us. àìdùnnú mi my darling. ògo yìí ó jọjọ́ orí mi lọ, ògo tí mo ní ó jọjọ́ orí mi lọ. God never die o, ògo tí mo ní ó jọjọ́ orí mi lọ. Tomorrow goes the better pass today, tomorrow no dey finish. ògo tí mo ní ó jọjọ́ orí mi lọ. ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bí. ṣẹ́mọ̀ àná ló lọ sí eléwé ẹran fún rẹ̀, àǹtí ló kọ́kọ́ lọ òun ti wá yànda ara o, so lẹ́yìn yẹn wọ́n dẹ̀ gbé wá sí eléwé ẹran, wọ́n gbé wá sí kóòtù láàárọ̀ yìí. ṣùgbọ́n application táwọn ọlọ́pàá gbé wá ni pé kí wọ́n má fún ní bail, ṣùgbọ́n àwọn state take over case yẹn, wọ́n dẹ̀ ti fún ní bail. ó máa padà wá sí kóòtù on the 5th of March láti wá parí case yẹn. People are
Alárùn ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bí mo ṣe ṣe. Alárùn ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹni tí ó mọ bí mo ṣe bẹ̀rẹ̀ kò lè mọ bí mo ṣe ṣe. Wọ́n wá dì mí ní Ọlọ́run tọ́ná sínú. Ẹ̀ka náà ń fẹ́ yọ. Bí àjẹ́ bá fa kànáà, á kà. Jẹ́gbọ́ bí ìyẹn èmi ọmọ oró bí mo bá fa kànáà máa fi cash out ni. Ẹnà gbogbo nǹkan tí ó bá ń jẹ́ ìríre nínú ayé a máa jẹ́ tèmi. Bàjẹ́ bá fa kànáà á kà. No ọ̀tá mi ló máa kó sí kànáà. Bọ́ gbogbo nǹkan ilé ayé kó máa jẹ́ fún mi wá ó ń pè ó tó bá ń sọ tó bá ń rí jẹ lọ́dọ̀ ẹ ló ń pè ní ó ń rí jẹ tí wọn ò bá rí jẹ mọ́ ló máa di àjẹ́ kò jẹ mọ́ kò jẹ́ fún wa Ọlọ́run ò ní jẹ́ kó má jẹ́ fún wa mọ́ ó máa jẹ́ fún wa ni. Aláìrí kí mo fẹ́. Mo bá jẹ lóòótọ́ fún oṣù fáìn ó ti yẹ ó sẹ́ ó ti yẹ ó gbàgbé ó fẹ́ ṣòro ní ìsẹ̀ ó sẹ́kù fọ̀fún tí ẹ̀ sẹ́kù fọ̀fún tí ní ìlú fájò. Ó bá tẹ̀ sẹ́kù fọ̀fún mo parọ́ ni nǹkan ẹlẹ́dẹ̀ẹ́ mi. Ṣé òun wáìnì mi? Mo mọ̀ pé ó rọ́mọ ni. Oúnjọlá beauty mi. Yàtọ̀ ilé ọba tó bá fọ́ fún mi lára fẹ́ fọ́. Oúnjọlá beauty mi. Tébù wà lẹ́gbẹ̀ẹ́ mi ò ṣe fún mi. Máa fi BTC sọ̀rọ̀ orí ẹ̀. BTC nínú ọkọ̀ BTC. Owó sórí ti wálé. Àwọn ìyá mi. Owó Sony Music ti wálé. Who go help you no go trust you. When I no go advise you pé no go Sony Music yo. Sony Music ló go wá o. Money dey Sony Music o. They don wire me o. Na so they lie for me that time. They give me bad advice. 99 advice only one helper. Say man no go Sony. Òun rè ó Tony Montana. Sony ló kówó lẹ̀. Skepta. Wàhálà ọ̀gá ni wọ́n lè gbé kẹ̀sí. Kámẹ́rà píṣọ̀ yẹn dáadáa. Píṣọ̀ yẹn kámẹ́rà yẹn. Sórí wọ́n ti sanwó ẹ̀ gbé sójú mi. Sórí píṣọ̀ yẹn èmi àti Skepta ni wọ́n ti tẹ̀wó gbé sójú Skepta. You see me, you see Skepta. Wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi láàárọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí gbajúgbajà olórin tàkásùfèé Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable sọ wípé òun ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn tí ń rí sí àwọn alárùn ọpọlọ tó wà ní ìlú Abẹ́òkúta. Iléeṣẹ́ ọlọ́pàá tẹnumọ́ ọ̀rọ̀ náà wípé Portable ọmọ Ọlálọ́mí ni ó sì di ẹni tí àwọn ń wá kiri ní àsìkò yìí látàrí ohun tí ó ṣe gẹ́gẹ́ bí ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba ti ìpínlẹ̀ Ògùn. Nínú fọ́nrán kan tó fi léde ní ọjọ́ Ìṣẹ́gun ni Portable ti ń sọ di mímọ̀ wípé ẹni tí ó ní àrùn ọpọlọ ni òun tí òun sì ń gba ìtọ́jú ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ tó wà ní Arò ní ìlú Abẹ́òkúta. Wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi láàárọ̀. Mo ní páálí. Mo lóògùn tí mò ń lò ẹ bèrè mi.
gẹ́gẹ́ bí àtẹ̀jáde èyí tí ó tún fi léde tó fi rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti dáríjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe wá jẹyọ lásìkò yìí ìjọba ìpínlẹ̀ Ògùn àti iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti kéde Portable gbé àwọn wá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ọ́ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lá Òdútọ́lá ni ó sọ di mímọ̀ wípé Portable gbọ́dọ̀ jọ̀wọ́ ara rẹ̀ fún iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé Portable kò lè máa tan àwọn wípé òun ní àrùn ọpọlọ òun sì wà ní ilé ìwòsàn àwọn alárùn ọpọlọ ní Aro gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú fọ́nrán náà gẹ̀ǹbá ń gbàgbé wípé Portable ni wọ́n kéde wípé wọ́n wá kiri lẹ́yìn tí ó jẹ̀bi ẹ̀sùn ìkọlù sí àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn láìpẹ́ yìí ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ni wọ́n ti sọ di mímọ̀ pé Portable ni ó ti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ ní àárọ̀ òní gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ìyẹn Benjamin Hundeyin ti ṣe fi léde ní èní wípé Portable ló ti wà lọ́dọ̀ àwọn sì ń retí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn kí wọ́n wá mú kúrò lọ́dọ̀ àwọn. Bákan náà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Òdútọ́lá wípé Portable ni ó ti wà ní olùyà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́rú àná gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé gbogbo ìgbésẹ̀ ni ó ti wá bẹ̀rẹ̀ báyìí láti mọ ibi tí wọn yóò gbé ọ̀rọ̀ Portable gbà gẹ́gẹ́ bí àwọn ẹ̀sùn lọ́lọ́kọ̀ òjọ̀kan èyí tí wọ́n ti fi kàn án wípé ó ṣe ṣáájú. ẹgbọ́n ta ló bí wèrè lọ́mọ ẹ̀fi sílẹ̀ ó mọ ibi tó ń lọ o ṣọ́kí yàtọ̀ sí ṣákìtì bọ̀bọ̀ Ìbàdàn kò máa kí n ṣe London ọlọ́run sí àyín tèmi. ẹ̀ka náà ń fẹ́ yọ bí àjẹ́ bá fa kànáà aka jẹ́gbọ́ bí ìyẹn mi ọmọ oró bí mo bá fa kànáà máa fi cash out ni. ẹnà gbogbo nǹkan tí ó bá ń jẹ́ ire nínú ayé a máa jẹ́ tèmi bàjẹ́ bá fa kànáà aka no ọ̀tá mi ló máa kó sí kànáà bọ́ gbogbo nǹkan ilé ayé kó máa jẹ́ fún mi wá ó ń pè ó tó bá ń rí jẹ lọ́dọ̀ ẹ ló ń pè ní ó ń rí jẹ tí wọn bá rí jẹ mọ́ ló máa di àjẹ́ kò jẹ mọ́ kò jẹ́ fún wa Ọlọ́run ò ní jẹ́ kó má jẹ́ fún wa mọ́ ó máa jẹ́ fún wa ni. ẹ̀yin fáǹsì mi DJ Bado ti wà ń bí ẹ jẹ́ kámẹ́rà yín ògo ni ẹ wá ẹ mọ̀ pé ògo ni ẹ jẹ́ kámẹ́rà yín DJ Bado bàjẹ́ bá fa kànáà áká a máa jẹ́ fún wa ni gbogbo nǹkan máa jẹ́ fún wa wọn ò rí jẹ lọ́wọ́ wa mọ́ òun lọ́jọ́ lọ́dà jẹ́ àjẹ́ máa rí jẹ lọ́wọ́ wa wọ́n máa jẹ́ fún wa ẹ wò DJ Bado ìròbò Bado ẹ wò bàjẹ́ bá fa kànáà bí mo bá fa kànáà mo máa káṣá òtún ní DJ Bado ti ìgbà tẹ gbé mọ́tò wọlé mọ̀ pé ta ló gbé olóyè náà ló máa ń invite me. God bless you DJ Bado. You no go spoil for you. Mo rántí ọdún yẹn tí mo máa ń bá yín ní Sùúrùlérè. Èmi àti Naija Kid ọmọ ìyá mi gbà yẹn. Ẹ máa wá bá yín mọ́ orin tí mo kọ fún yín tí máa ń fún yín. Tẹ̀lé máa ń play ẹ̀, you promote me. Àlàyé ní àdé under record label but máa promote. Aláàṣà bismillah, assalamu alaikum ẹ̀yin fáǹsì mi. Agoba ní Portable ọmọlálọ́ mi èmi ní wèrè lóyìn ká Áfíríkà tó ní Montana ọgbà àgbáyé advance mi wà láti ṣẹlẹ̀ o. Ẹ wo gọ́ọ̀mẹ̀ntì wọ́n ti rí ipò aládùúgbò wa. I talk say make dem do road say our road no good from Sango reach Abẹ́òkúta express road. Make dem do am, make dem do Ìyànà-Ológbò, make dem do Ọ̀tà road, make dem do Ojú-Òré. Dem don dey do am. They dey put street light Yayi ń ṣe Dàpọ̀ ń ṣe ẹ̀yin bá ń sìn ẹ wo ọ̀pọ̀ ọmọ àdúgbò àwọn alárẹ̀wà ládùúgbò ẹ wo there are some kind of street light wọ́n ti dá dúró nọ́mọ́nọ́mọ́ ló bá tẹ̀ jẹ́ pé ẹ dá ilẹ̀ dúró wọn ló rẹ̀yìn ẹ kó yẹ̀pẹ̀ mọ́ ẹ díìgì ilẹ̀ mọ́ ti dáṣẹ́ dúró débi pé àwọn street light wọ́n rí gbogbo street light o all the street light Yayi produce
àwọn Yayi kó street light ilẹ̀ iná wọ́n kó gbogbo trailer lẹ̀ gbogbo ẹ̀ lẹ̀ ẹ wo àwọn street light ẹ wà lẹ́yìn ibi tó kó sí wọ́n ń dáṣẹ́ dúró àwọn máa tà fún bólà o ẹni kan máa ṣiṣẹ́ lọ kó tó tà fún bólà o ẹ̀wọ̀n àwọn ṣípò àdúgbò o torí wọ́n ní kẹ́ ẹ ṣe láti Ìyànà Ológbò délógbò gbẹ̀ lójú òré ni o dátàn náà àwọn kò sábà ń lù ni ṣé kò sábà ń lù wọ́n ti ń ta àwọn street light o àwọn street light ti dàpọ̀ kólẹ̀ àwọn street light ti Yayi kólẹ̀ tọ́ní kan fi ṣọ̀nà wọ́n ti ń ta o tọ́ bá ta kọ́ọ̀rì débi tọ́ní kan ṣe àbí mo ní kọ́ sọ̀nà wọ́n ń ṣọ̀nà ẹ̀ wá ń rí ìpùmọ̀ wá ń wojúlẹ̀ ẹ wò wọ́n ń jí transformer gbé ládùúgbò wa o wọ́n máa ń jí transformer gbé wọ́n ń jí yàn gbé débi pé wọ́n ẹ má yẹ kọjá o street light yẹn gbé láti Ìyànà Ológbò ẹni kan tó. Zẹ̀kọ́ tó ṣẹ̀rí ẹ̀yin fáǹsì mi ò ń ṣọmọkọ́mọ o I'm not rude to government ẹ jọ̀ọ́ mo bẹ̀rù government ni I dey fear government. Fear who no fear government. After God na government. Mo bẹ̀rù ìjọba ni, ọmọ ìjọba ni mi, federal government liability. Then wèrè ni mí, mo lóògùn tí mò ń lò. Ẹ lè lọ bèrè mi lárò. Mo ní páálí, mo lóògùn tí mò ń lò. Ẹ bèrè mi. Ọmọ Ògùn ni mí, ọmọ Abẹ́òkúta. Wọ́n ń tọ́jú wèrè nílùú wa, wọ́n ń tọ́jú wèrè lé wa, wèrè ni mí. Ẹ fi wèrè sílẹ̀ wèrè mọ ibi tó ń lọ. Ọmọ ìjọba ni mi, federal government liability. Mi ò jalè rí, mi ò ṣe àwúrì. Mo ò mú kan mọ́kànrin orin ni mò ń kọ. All the money wey I get, I dey use am help people ni. Lọ́lá sàárà tí mo máa ń ṣe, lọ́lá àwọn tí mò ń help mi ò ní jábọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run wọ́n ń fi ilé wọn yáwó lọ́wọ́ mi ni. Ẹ jọ̀ọ́. Zazu, I go by name Portable Ọmọlálomi. Òkìkíọlá àbí Badmus. Ògo ni mí, wèrè olórin. Zazu, I do music for living, orin mo fi ń ga o. Nigeria. This now I need you people help. No place like home, but evil people full home. Why only me? Why only Nigeria? I have issue in Nigeria. I do music for a living. I'm not a thief. I don't kill people. I don't rape people. I wait for my own blessing. I bless people. Inside my own blessing, I bless people. I don't make trouble. People look for my wahala. I'm a super. Zazu, all my fans, make una help me. Now una dey use money call me. Now show money. Na here I use buy all those property. Make I kuku talk true. Wetin I dey face na spiritual attack. Some people dey attack me based on say I don buy their house, I don buy land. Many people for that area, for that arena. Ẹlòmíì ilé ẹ̀ 20 million ni, I don pay am 10 million, I never collect ìwé. I never collect documents. Some their land na 5 million, I don pay them 3 million. I never collect paper. Some na 20 million, some na 30 million, I don pay 15. Oríṣiríṣi. Àìmọ̀ ilé tí mo ti san owó tán, àìmọ̀ ilé ẹlòmíì, I don buy am. They still dey stay there. Wọ́n ṣe bí mi rẹ́ǹtì ni mi ti gba document based on say I never see money complete. Díẹ̀ ni mò ń ra. Government mo na help my life. Nigeria. Zẹ̀kọ́ tó ṣẹ̀rí ẹ̀yin fans mi, I'm going through pain all over my body. Àgbà tó ti bí mi ni mo ti ń feel pain. My mama take care of me. Why ikú tó pa màmá mi má jẹ́ kó pa mí. Àìsàn tó ṣe màmá mi Ọlọ́run má yà kó ṣe mí. Ògo ni mí. Ògo tí màmá mi ò rí lò Ọlọ́run jẹ́ kí mi ọmọ kí n rí lò. God, don't let them kill me the way they kill my mother. Àsìkò Ọbásanjọ́, Gbenga Daniel time, when they want to do Sango Road, bridge, wọ́n wọlé oríṣiríṣi. Na only my mama fit comot, fit talk say me they know, come out wọlé àwọn family. Where is my mother today? Àtìgbà yẹn mọ́mí mi ti attack, spiritual attack. Now today, I still use the same Sango.
ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo